vassal state náà ń pè àwọn ìlú yòókù à ń pè wọ́n nínú ìtàn vassal states là ń pè wọ́n, so meaning that there is an empire. Torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí tó ń jẹ́ country lágbàáyé tẹ́lẹ̀, empire ni wọ́n ń lò, ẹ̀rí Roman empire, Mali empire, kìnìkan empire, so tí a fi sọ pé kìnìkan country Nigeria sí empire ni wọ́n ń lò, so olórí orílẹ̀-èdè ni Aláàfin, ibi tó bá sì wà òun náà ni ààfin gbogbo Yorùbá ní ẹ̀sìn ń pè ní Aláàfin. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa pátápátá, a kú àmójúbára wa lórí àkànṣe ètò pàtàkì eléyìí tí a yà kalẹ̀ láti fi mọ pàtàkì tó rọ̀ mọ́ àwọn àpèrè ládéládé ní ilẹ̀ Yorùbá, pàápàá àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́, eléyìí tí ó sì jẹ́ pé oríṣiríṣi àwọn ohun ọlá, ohun iyì tó rọ̀ mọ́ lọ́pọ̀lọpọ̀ mọ̀, àbí tí ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti wò pé ayé ìgbà nì, ṣé gbogbo àwọn nǹkan yìí, nǹkan ẹ̀yẹ àti àwọn nǹkan pàtàkì tó rọ̀ mọ́ àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́ nígbà náà lọ́hùn ṣó sì wà títí dàkókò yìí, àtàwọn nǹkan míì eléyìí tó rọ̀ mọ́, níbi tí màá ti máa kí Honorable Fẹ́mi Adébísí, á tún bá wọn fi oyè kún oyè wọn, á fi àgbà oyè òǹkọ̀tàn òǹsọ̀tàn nílẹ̀ Yorùbá á fi kún oyè wọn fún ti sáà yìí. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi, ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ mà ṣeun. Mo ti fi oyè kóyè sà, agbóǹkọ̀tàn agbóǹsọ̀tàn. Káwúyè náà ló kún. Ó ti dà, kò sí wàhálà. So gẹ́gẹ́ bí a ti ṣe sọ, ká má dènà pẹ̀lú sà lórí àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́. Tá bá tiẹ̀ ní kí a sọ bí àpèrè yẹn ṣe tóbi tó, bó ṣe lọ́lá tó, ká mú wá pẹ̀lú bí ìtàn ṣe rọ̀ mọ́, báwo la ṣe lè ṣàpèjúwe? Tá a bá gbádùn ìtàn yìí, a ní wo Ọ̀yọ́ bí ìlú, a wò gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ni. Torí wípé ní gbogbo ilẹ̀ Yorùbá ní àkókò yẹn, ààfin ẹyọ kan náà ló wà. Ààfin sì wà nílé Ifẹ̀, ó ní ti ààfin Odùduwà. So àwọn yòókù tí wọ́n lọ tẹ ìlú míì dó nílẹ̀ Yorùbá, Ilé Ifẹ̀ ni wọ́n ti lọ. Ẹ dẹ̀ rí wípé ọmọ ọkùnrin kan ṣoṣo ló ní Odùduwà bí, iná ń pè ní Ọ̀kànbí, obìnrin làwọn yòókù. Ọ̀kànbí yẹn ló wá bí ọkùnrin méje, kì í ṣe pé náà bí obìnrin o, ṣùgbọ́n ọkùnrin méje ló bí. So Olówu ń bẹnu wọn, Ọ̀ràngún tilé Ìlá ń bẹnu wọn, Onípópó ń bẹnu wọn, Onísàbẹ́ ń bẹnu wọn. Ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Òwu gbà pé àwọn ni ẹni àkọ́kọ́ tí Ọ̀kànbí tó kọ́kọ́ fún ní adé pé kó lọ tẹ ìlú dó, ní wọ́n fi máa kọrin pé Òwu la kọ́dà òbí ẹ̀dó. So ìlú tí wọ́n dálẹ̀, ìlú nìyẹn, orílẹ̀-èdè òun ni n tó rọ̀ mọ́ ààfin Ọ̀yọ́. Ẹ rí pé Ifẹ̀ mo ti bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ni, ó ní bí Ifẹ̀ bó ṣe kú, bó ṣe jẹ́, ó ní bọ́yọ̀ ṣe jẹ́. So ẹ rí wípé nínú àwọn ọmọ tí bàbá bí, gbogbo wọn ló fún ládé, ẹyọ ẹnìkan lójú ayé rẹ̀ ni ò fún ládé, òun náà ni Ọ̀rànyàn. Ọ̀rànyàn ń fara mọ́ ààfin. Tí Ọ̀kànbí ní lérò ní wípé tóun bá ti gbéṣẹ̀, Ọ̀rànyàn ò ní ó jẹ olórí nínú ààfin yẹn. Òun wá fara mọ́ bàbá dáadáa. Àwọn ẹ̀yà wa kan tó ń pè ní ẹ̀yà Benin, àwọn náà wá bá Ọ̀kànbí pé tọ̀, ìṣèjọba yín wù àwọn, ẹ fún àwọn ní olórí, ní wọ́n fi Ọ̀rànyàn ránṣẹ́ sí Benin. Ọ̀rànyàn ọjọba ní Benin, ọba nu. Ẹ dẹ̀ rí pé olórí orílẹ̀-èdè yàtọ̀ sí vassal state tá ń pè ní state nísìn. Ìdí yàtọ̀ tó wà láàrin Aláàfin àti àwọn ìlú yòókù mo fẹ́ sọ yẹn. Now ní Benin, ibẹ̀ ló bí ọmọ kan sí tó ń pè ní Ewuare. Ewuare ló bí Ewéka. Lẹ́yìn Ewuare, nígbà tí Ọ̀rànyàn tó kúrò, torí wípé jagunjagun ni Ọ̀rànyàn, kò mọ́lá láti mọ jókòó. So
ó kúrò ṣùgbọ́n ọmọ tó bí Èwúaré ó fi sí ipò ọba. Èwúaré ló bí Ewékà ló jọba lẹ́yìn Èwúaré. Lẹ́yìn Ewékà, Ewédò tó jẹ́ ọmọ rẹ̀ ló tó jọba. Ẹ rí i pé ìran rẹ̀ òun náà ní jọba, ìran Ọ̀rànyàn ní ìjọba ní Benin tẹ èdò ní olóòní. Bẹ́ẹ̀ ni Akéṣuwà tẹ́ńtẹ́ ń pè ní Akéṣuwà ní Yorùbá pé ṣùgbọ́n lédè ìjọ náà pè ní Akéṣuwà. Ẹ rí i pé ẹjọ́ àwọn bẹ́ẹ̀ ni ó tẹ̀kì táìtù Èwúaré ló tẹ̀kì ìsìn. So ẹ rí i pé Yorùbá ọ̀sán tó fi lọ sí ẹ̀yà Benin ni. Now ìgbà tó wá kúrò ní Benin tó fọmọ rẹ̀ sí orí àpèrè ó padà sí Ilé-Ifẹ̀. Nígbà ó padà Ilé-Ifẹ̀ jagunjagun ni ó sọ fáwọn olóyè pé tọ èmi ò rò pé àti máa jókòó sáàfihàn mẹ́mẹ́lá o. Mo gbọ́ pé ńgbà tán bàbá mi Oòduà àti ń bọ̀ ká dá wọn lọ́nà òun fẹ́ lọ bá wọn jà. Ọba ṣígun. Nígbà tó ṣígun ló fi ẹni tó jẹ́ àdìmúlà tó jẹ́ babaláwo ní ààfin ló fi sí ààfin. Bọ̀ ìyẹn ò lè jókòó torí pé iṣẹ́ babaláwo ní ọmọ rẹ̀ ló fi ṣe àdìmúlà. Ló fi dé pé tẹ́ ẹ bá débẹ̀ yẹn nísìn àrólé lẹ́rìí ń bẹ̀ ní ààfin Ilé-Ifẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n kọ́ síbẹ̀ àrólé Oòduà kìí ṣe ọmọ Oòduà. Àrólé Oòduà lè máa rí ń bẹ̀ tó fi dì sìn. So ìtàn sọra rẹ̀ dáadáa kò ṣe nǹkan tó rújú rárá. So ó kúrò ó wá ń gbé yàrá lọ sókè Ọ̀yà nígbà tó dé Tápà. Ọba ìlú Tápà ló wá sọ pé ogun àtọdún mélòó lọ fẹ́ lọ jà, àwọn tó bá jà gan ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú. Onítọ̀wọ̀n bá sì gbá wọn ohun tó wọ́n bá bá wọn, àwọn tó ń bá wọn ó sì máa bá jà lọ. Ìyọ̀n ní rárá àìṣe bẹ́ẹ̀. Ibi ìlọ tẹ̀dọ̀ sí ọba fún Ọ̀rànyàn, ọba fún ìyàwó. Ẹ pé kí ló kọ ìyàwó ẹ? Eléǹpé. Eléǹpé ló bí Ṣàngó, ló bí Àjàká. So bó ṣe bí ọmọ lọ fún wọn ló bí ọmọ. Lẹ́yìn tó ti bí sí Benin. Ọwọ́ á kúrò pétọ̀ èèwọ̀ ní fún ọba àbí fún ẹnikẹ́ni tó jẹ́ jagunjagun láti ṣígun kọ́mọ jagun kó wá padà lu èèwọ̀ ni. Ìdí nù tí ó fi padà sí Ilé-Ifẹ̀. Ọwọ́ á padà sí ìlú kan, mo gbàgbé orúkọ ìlú tá à ń wí, ìlú ọ̀nà sì wà dáadáa, ó sì wà ní agbárí mi ká tó máa sọ̀rọ̀ nísìn. So wọ́n bẹ̀ náà ti kọ́kọ́ tẹ̀dó sí. Ibikíbi tí Aláàfin bá wà ibẹ̀ ni ààfin wà, ọ̀sá ààfin bò mí. Ìdí nù tí wọ́n fi ń pe Ọ̀rànyàn ní Aláàfin torí wípé ó ti kúrò ní ààfin lọ́run yẹn tí wọ́n wá bu ọlá yẹn fún pé ibikíbi tó bá ti wà ní ààfin gbogbo Yorùbá àṣẹ ń pè ní Aláàfin. Ẹ wá rí àwọn ọmọ yòókù tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n ti lọ tẹ̀dó káàkiri. Ọ̀ràngún wà nítòsí wa ń bí, Olówu ń bẹ nítòsí wa ń bí, ṣùgbọ́n àkàn bẹ tẹ́ pé ibi tọ́wọ́jà Yorùbá dé àwọn ò tó sí ní Nàìjíríà bí ìmọ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí. Onísàbẹ́ Benin Republic ló wà, Onípópó Benin Republic ló wà. So bí àwọn bí ọmọ Oòduà bí ọmọ Oòduà mẹ́ta ló wà tí ò sí ní ilẹ̀ Yorùbá bí rárá. So gbogbo wọn tí Aláàfin bá ti ẹ rí i pé mo sọ fún ilẹ̀ kan ní Ọ̀yọ́ Ìgbòho ni wọ́n ti lọ́tẹ̀dọ̀ sí. Ó kú Ìgbòho ó tó bá bọ̀ mí Ọ̀yọ́ kejì kó tó di pé ó bọ́ sí ibi tó wà yìí. Ibikíbi tó bá sì ti dé sàmì pé olórí orílẹ̀-èdè la pè é. Vassal state náà ń pè àwọn ìlú yòókù, à ń pè wọ́n nínú ìtàn vassal states là ń pè wọ́n. So meaning that there is an empire. Torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí tó ń jẹ́ country lágbàáyé tẹ́lẹ̀. Empire ni wọ́n ń lò, ẹ̀rí Roman empire, Mali empire, kìnìkan empire. So tí a fi sọ pé kìnìkan country Nàìjíríà sí empire ni wọ́n ń lò. So olórí orílẹ̀-èdè ni Aláàfin. Ibi tó bá sì wà òun náà ni ààfin gbogbo Yorùbá ni ẹ sì ń pè ní Aláàfin. So láti ìgbà yẹn ló fi jẹ́ wípé ibikíbi tó bá wà ibi ìbẹ̀ làṣẹ wa, ibi táṣẹ bá tó wà là ń pè ní political headquarters. Títí dòní ọ̀wọ̀ yẹn ń bẹ lára Aláàfin. Spiritual headquarters òun ni àrólé mú lọ́wọ́. Ìyẹn ní Ilé-Ifẹ̀. Ilé-Ifẹ̀ spiritual headquarters gbogbo Yorùbá ní Ilé-Ifẹ̀. Ẹ rí i pé Aláàfin Ọ̀rànyàn fúnra rẹ̀ ẹ rí i pé kò sun àjò, ilé ló padà wá sùn, Ilé-Ifẹ̀ ló padà sùn. Ọ̀wọ́n rẹ̀ sì ń bẹ́ẹ̀ díẹ̀ ní tá à ń sọ̀rọ̀ ẹ̀ tó wọlé sí. Bẹ́ẹ̀ ni, so ẹnìkan ló múlé lọ́wọ́
so ìtàn kò rújú pé ẹnìkan wá ní ẹ̀gbọ́n, ẹnìkan làbúrò, ẹnìkan ní olórí, ẹnìkan ní èso olórí, kò sí ìyẹn níbẹ̀. Kò sí wọn ò ṣe é fi wéra wọn. Olórí orílẹ̀-èdè ọ̀tọ̀. Now ẹ rí i pé ní orílẹ̀-èdè èèyàn lè ní spiritual headquarters kó ní political headquarters, so kò sí nǹkan kan tó burú ńbẹ̀, so wọn ò ṣe é fi wéra wọn. Now ẹ bá wá wo ibi tí ó jẹ́ Ọ̀yọ́ tí ó wà lọ́wọ́lọ́wọ́ ní ìsìn, àwọn kan bẹ́ẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀. Irú ìsàlẹ̀ Ọ̀yọ́ níbi tí Àmọ̀dá Ọlọ́run ò ṣe bí ń gbà kan báyìí rí pé ìgbà wàhálà wà, pẹ̀pọ̀ náà ara àwọn Ọ̀yọ́ Mèsì ni tó fẹ́ mọ dé adé. Wọ́n láti sọ pé ó tó bẹ́ẹ̀. Àwọn ìlú tó wà ní èmi ni Jóbélé ní o, èmi ni àwọn ìlú pọ̀ tó yí ìbẹ̀lẹ́ tó fi dáná Òkè Ògùn. Aláàfin ni wọ́n gbọ́dọ̀ lọ bá. Òní ó gbé adé lé wọn lórí kó tó di pé ìjọba tún gbogbo rẹ̀ wọ́n tún ṣe bí wọ́n ṣe ṣe nísìn. Torí pé Republican constitution tá à ń lò nísìn kò fún ọba nírú agbára yẹn mọ́, kò sí empire mọ́. Tí ò bá ti sí empire mọ́ kò lè sírú òfin yẹn, kò lè ṣiṣẹ́ mọ́. So a fi ń bu ọlá fúnra wa ni tá a bá sọ pé tọ̀ mo lọ síbì kan lọ gbadé, ó ti dọ̀rọ̀ pa a fi ń bu ọlá fúnra wa. Ẹ rí i pé Ìbàdàn títí di ọ̀pọ̀lọpọ̀ àkókò títí di 1976 or 1977 thereabout fìlà là ń dọba wáńdé nílùú Ìbàdàn. Ní ọ̀ṣọ́ Ìbàdàn àkọ́kọ́ o tí Lágelú toró gbé adé wá láti Ilé Ifẹ̀ ni. Ọmọ ọbabìnrin kan nílé Ifẹ̀ ní Lágelú tọ́tẹ̀ Ìbàdàn yìí tó. Wọ́n ń pe Aláàfin obìnrin yẹn, wọ́n ń pè ní Lúwo Gbágidà. So Lúwo Gbágidà ń ló bí Adékọ́lá Tẹ̀lú tó lọ tẹ Ìwòdó, ṣùgbọ́n ọmọ obìnrin Lúwo yẹn ń ló bí Lágelú. Ọ̀rọ̀ apátámọ̀jà tó wá tẹ Ìbàdàn dó. So ẹ̀gbọ́n àtàbúrò ó ní Ìwó àti Ìbàdàn. So ní ọ̀rọ̀ ṣe rí ń sìn ẹ rí pé ọ̀rọ̀ òrújú, ààfin kan ṣoṣo ó tó di wípé àwọn ìjọba ìgbàlódé ààfin kan ṣoṣo la ní ni wọ́n ṣe ń pe Aláàfin Ọ̀rànyàn ní Aláàfin. Ibikíbi tó bá sì wà náà ní ààfin ilẹ̀ Yorùbá. Ìyókù a ní Aláàfin, lẹ́yìn ẹ̀ láṣẹ ní ọba. Aláàfin yàtọ̀ sí ọba. Ọba ó yàtọ̀ sáwọn ìjòyè. Ìjòyè ó yàtọ̀ sí baálẹ̀. Baálẹ̀ là á jẹ nìbàdàn gbà yẹn. Ẹ̀dàrẹ́lẹ̀ Ifẹ̀ tán ní Yorùbá ní Ìbàdàn. Ṣùgbọ́n bóyá Aláàfin jẹ́ kó yẹ pé tọ̀ òun ni olóbi tó ń wà rèé, ibi tó ń wà ilẹ̀ ààfin wà ibẹ̀ ní Ìbàdàn lọ́gbọ́dọ̀ máa pé méjì sí, kì í ṣe Ilé Ifẹ̀. Kò ń ṣe Ilé Ifẹ̀. Bẹ́ẹ̀ ni, so bó ṣe di wípé Ìbàdàn jẹ́ vassal state fún Ilé Ifẹ̀ nìyẹn. So ibikíbi tí Aláàfin bá ti ń jọba wọn ò gbọdọ̀ dé adé ń bẹ̀. Fìlà wọn máa dé, ìjòyè wọn máa jẹ, ara ìjòyè wọ́n máa ń mú nínú àwọn ìlú wọ̀nyẹn wọ́n fẹ́ ṣe ìjòyè lọ́yọ̀ọ́. Ìdí náà tó jẹ́ pé a rí bí ìgbà bíi 3 sí 4 tí Baálẹ̀ Ìbàdàn tó jẹ oyè nílùú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí Baṣọ̀run. Ibẹ̀ láti rí Baṣọ̀run Olúyọ̀lé tó jẹ́ pé òun ló lórí gbogbo àwọn Baṣọ̀run ní Ọ̀yọ́. A rí inú àwọn Baálẹ̀ Ìbàdàn tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fún Aláàfin kan náà. So bó ṣe ń mú káàkiri nu torí pé òun ló ní nígbà tí wọ́n fẹ́ yan chief of army staff ẹ̀ ó lè yàn ní any state gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ló ṣe ṣèjọba ńgbà náà. So bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ má gbàgbé pé Aláàfin yẹn ó ń sọ wípé ààfin ilẹ̀ gbogbo Yorùbá ibikíbi tí Ọ̀rànyàn ọba sì wà abẹ́yẹ ogún ọmọ rẹ̀ tó bá sì ń jọba ibi ìjọba ibẹ̀ náà láàfin gbogbo Yorùbá. Yes sir, pẹ̀lú àlàyé tẹ̀ ṣe ń sìn àti bí àwọn ìjọba ti ṣe tọwọ́ bọ̀ ó fẹ́ dàbí ẹni pé agbára yẹn ti dínkù báyìí àbí bẹ́ẹ̀ kọ́ sà? Agbára yẹn ti dínkù, kódà kò fẹ́ sagbára yẹn bẹ̀ mọ́. Ẹ rí i pé ní 1977 a ti ń jẹ Olúbàdàn àti kúrò ní baálẹ̀ láyé Olúbàdàn Abbas Alẹ́sìnlọ́yẹ́ tó kọ́ jẹ Olúbàdàn. Àwọn òyìnbó ló sì dé ńgbà náà, so kò ní pàǹjẹ ṣùgbọ́n kò dé adé àkọ́kọ́ adé Lágelú yẹn ti Ìbàdàn àkọ́kọ́ nù
ìtàn yẹn ìtàn míì nìyàn torí pé káládé ẹ̀ là ń dé ni ìtumọ̀ rẹ̀ ní pé ìdílé Lágelú nìkan ni ó máa jọba ìdí inú tí wọ́n fi dé adé yẹn mọ́ ó sì wà lọ́dọ̀ àwọn ẹbí Lágelú ní bẹ̀rẹ̀ ńbẹ̀ yẹn títí dòní so ní ilé Abọ́kè adé yẹn sì wà ń bẹ̀ dìsín ṣùgbọ́n a lè dé mọ́ torí wípé kì í ṣe ìdílé yẹn kì í ṣe oyè àjẹwọ̀ lóye Ìbàdàn ìdí tàbí dé adé yẹn mọ́ nìyẹn so nígbà di 1977 tá a fẹ́ máa dé adé Aláàfin ni alága gbogbo àwọn lọ́balọ́ba òun ló fún wa ní torí pé ìgbìmọ̀ yẹn ìgbìmọ̀ lọ́balọ́ba ló ní àṣẹ láti sọ pé ìwọ ọba báyìí o tó dádé máa dádé o tó máa dé ìtọ́tẹ̀lé adé tá à ń pè coronet máa dé so adé yàtọ̀ sáde o ṣe pé n tán pè ládé gangan adé ìṣẹ̀báyé arè láàpè arè bẹ́ẹ̀ ni òun ní gbogbo òtàn àti agbára ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ọ̀rọ̀ mọ́ tó wà nù rẹ̀ kìí ṣe nǹkan tí wọ́n máa dé ní ìmúlòdé àwọn adé kéékèèké ni adé tá à ń pè àwọn adé wọ̀nyẹn ṣùgbọ́n adé arè gan ni adé ìṣẹ̀mbáyé adé ìṣẹ̀mbáyé yẹn òun ni wọ́n yọ̀ǹda látọ̀yọ́ fún Ìbàdàn ní ayé Olúbàdàn Adébímpé nígbà náà ṣùgbọ́n ní ìsìn bá a ṣe wá ń sọ̀rọ̀ nísìn agbára yẹn tí wá kúrò lọ́wọ́ àwọn lọ́balọ́ba láti sọ pé ẹni tí ọ̀dà dérè torí pé ní nǹkan bí ọdún tó lọ àbọ̀dún kan àbọ̀ sísìn wọ́n ṣe àtúnṣe sí chieftaincy law Ọ̀yọ́ state ní section 8 ìjọba gbogbo agbára láti sọ pé ìwọ ló dádé o ìwọ ló dé coronet o agbára yẹn kọ́ ó ti bọ́ sọ́wọ́ gómìnà. so then ẹ̀ rí i pé ipò ọba wọ́n republican system tá à ń lò ọba ò yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwa yòókù náà torí pé wọn ò lójúṣe a kàn fi wọ́n sí ààfin náà ni ààfin ò ní ojúṣe kankan ní abẹ́ ìṣèjọba. Bẹ́ẹ̀ ni. so lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí pé ojúṣe pé kínní kankan ju pé wọ́n kàn wá ń bẹ̀ gẹ́gẹ́ bíi pé bó ṣe ń wà látàṣe àti ṣe. ẹ pé kí àṣà ọ̀sá máa parẹ́ ẹ̀ ṣàfihàn bẹ́ẹ̀ wọ́n máa jẹ ọba tí nǹkan wọ́n máa jẹ ẹ̀dá náà mélòó náà wà ní lọ sáàfin lọ gbàṣẹ mélòó náà wà lọ́wọ́ pé tí nǹkan bá ṣe àfin ní ọgbà lọ so báwa ṣe ń wojú rẹ̀ ìjọba ní ọba náà ń wojú rẹ̀ ìjọba ní ìsìn kódà ìtẹ́ bá fẹ́ rà sírí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tá à ń sọ yìí ẹ lọ sọ́dọ̀ commissioner for local government and chieftaincy matters ẹ rọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n jókòó tẹ́ náà fẹ́ rí commissioner ó ṣe wá jẹ́ tó fi á jẹ́ wípé àwọn ọba abẹ́ council ni wọ́n wà council chairman jẹ́ pé àwọn council ni wọ́n ń sanwó oṣù wọn ẹ rí wípé wọ́n ti sọ wọ́n de. màá kàn ra fẹ́ yà ní ráńpẹ́ sà kí ni àjọṣepọ̀ láàrin Aláàfin àti Olúfọ́n. mo sọ lẹ́ẹ̀kan wípé orílẹ̀-èdè òun ni tá à ń pè ní Yorùbá àbí Oòduà gan là á pè tẹ́lẹ̀ náà lágbára Yorùbá ilẹ̀ Oòduà ni wá ṣe ti ń gbọ́ mi so àwọn Haúsá èdè Haúsá ni Yorùbá Yàrìbá la pè Yorùbá àwọn náà pè wá bẹ́ẹ̀ àwọn náà sì gbà a sì ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n Oòduà gangan ni wá ọmọ Oòduà ni wá kì í ṣọmọ Yorùbá ọmọ Oòduà ṣùgbọ́n a ti gbà pé tọ̀ Yorùbá náà láti ń jẹ́ dìsìn so èké ló dáyé tí àṣà di àpò mọ́ now ẹ wá rí wípé mo sọ fún yín pé n tó jẹ mọ́ orílẹ̀-èdè any state náà ti fún náà lè fún ní responsibility ẹni tí ó dàbí ẹni pé ó ní orò kan tí ẹni tó bá jẹ́ Olúfọ́n torí pé gbogbo àwọn tẹ́ ń sọ yẹn bí ọmọ èyí tí ó bá jẹ́ ọmọ á jẹ́ ọmọ inú àwọn ọba wọ̀nyẹn tó ní ojúṣe kan láti ṣe nípa ìgbà tí ọba bá fẹ́ jẹ ojúṣe tàwọn jagunjagun àbùsọ lẹ́ẹ̀kan pé ó wà lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò sì mọ ẹranko pẹ̀lú Ọ̀yọ́ tẹ́jẹ́ kọta sí wọ́n ti mú wọ́n lè mú ní any Versal state Báṣọ̀run wọ́n lè mú ní any of the Versal state so òun náà nísìn òun náà ní orò kan tẹ́ pé ńgbà tí ọba tí ó bá jẹ tí ó gbọdọ̀ ṣe kó tó di pé ọba jẹ ṣùgbọ́n ayé ìjọ ni gbogbo ẹ̀mí rò pé ìlú yẹn gbogbo yẹn wà mọ́ nísìn. ní káfí káàdì ẹ̀ lẹ̀ ká máa torí àkókò sà ipò Aláàfin lọ́wọ́lọ́wọ́ báyìí báwo lẹ ṣe rò pé yẹ ká ṣe tuntun pọ́n kó lè bàjẹ́ nǹkan tàtẹ̀yìnwá bó tẹ̀ jẹ́ kó ti bọ́ sọ́wọ́ ìjọba pé àwọn àṣẹ nǹkan kan yẹn ṣùgbọ́n tí àwọn ìyẹ́yẹ́ yẹn tí ó sì tún fi mọ́ rinlẹ̀ lásìkò yìí. ohun tí èmi ò bá sọ ọ̀nà méjì ló pín sí ọ̀nà méjì ń jẹ ẹyọ kan ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé à ń láti dá níta ń pè ní ilé ìgbìmọ̀ lọ́balọ́ba ń láti dá padà kí wọ́n sì máa ṣe ìpàdé
lóòrèkóòrè kó jẹ́ wípé Aláàfin ló máa jẹ́ alága wọn. Ìyẹn rí pé a ti dá aṣọ iyì àti ẹ̀yẹ rẹ̀ àdápadà nìyẹn. So àwọn ìlú bíi méjì mẹ́ta kan wà tó jẹ́ wípé torí pé ìgbà tí Ọ̀yọ́ empire jọ sí tó kásẹ̀ ńlẹ̀, Ìbàdàn kingdom ló succeed. Ìdí ni pé Ìbàdàn jẹ́ ìlú jagunjagun. Ìbàdàn jẹ́ ìdẹ̀wò yìí, àwọn tó dá ìlú Ìbàdàn tẹ Ìbàdàn yìí dó. Ìbàdàn ń ṣe ìlú ẹyọ kan, ìdí tó fi ní irú àmọye Ọ̀yọ́ nìyẹn. So à ń pè ní king town. So ìlú kan ṣoṣo kọ́ ní Ìbàdàn. Ìlú tó tẹ Ìbàdàn ó lé ní 200, about 270 something ni. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ẹ̀ ló sì ní adé. Ìdó ọládé tiẹ̀ onídò kí Ìbàdàn tó máa wà. Àwọn Ẹ̀gbá àwọn náà ní Ayẹyẹ níbí wọ́n ń dádé. Ọ̀jọ́ wọ́n ń dádé. Àwọn pẹ̀lú kan ní Ẹ̀rùnmọ́, àwọn Òwu, Ẹ̀gbá Òwu lọ́sẹ̀tù síbẹ̀ yẹn, àwọn náà ń dádé. Ṣùgbọ́n gbà tí Ìbàdàn kingdom nípa ìjà jagunjagun tí wọ́n gba gbogbo wọn láti tẹrí adé wọn ba fún ìlú Ìbàdàn, òun náà wá dàbí orílẹ̀-èdè. Ìdí nìyẹn tó jẹ́ pé nísìn ẹ rí wípé wọ́n àti ní adé tó pọ̀ nílùú Ìbàdàn sìn. So ìtumọ̀ ẹ̀ ní pé ó ju ìlú kan lọ. Kingdom ní Ìbàdàn, it's not a town, but kò ní àmúyẹ empire torí pé kò tóbi tó ibi tí Ọ̀yọ́ empire tó náà yẹ dé. Tá bá mú empire ojú ní òkè kingdom yẹn jẹ́ kí n ṣàpèjúwe bó ṣe lè yé yín dáadáa. Nígbà mo pè empire ní orílẹ̀-èdè bíi regional state, bẹ́ẹ̀ ni kingdom tí Ìbàdàn jẹ́ nígbà yẹn. So Ìbàdàn kingdom ó wà. Ẹ rí i pé àwọn Èkìtì bíi kingdom kan náà ni wọ́n. Ẹ rí i pé ọba náà pọ̀ lábẹ́ tiwọn náà. Kingdom kan náà wà ní ọ̀dọ̀ àwọn. So wọ́n ṣe ní káàkiri nígbà yẹn nìyẹn. So ìtumọ̀ ẹ̀ ní pé ìjọba tá a ṣẹ̀ṣẹ̀ ń lọ kọ́ lókèrè, àwa gan ti ṣèjọba tó dáa ju ti àwọn ará òkèèrè lọ àti ṣe lọ rí. Pàápàá tẹ́ bá wo àmúyẹ tọ̀yọ́, ẹ rí i pé republican system ni wọ́n ń lò lọ́yọ̀ọ́, presidential system especially. So that Aláàfin dúró bí president, abàṣẹ wàá. Ṣùgbọ́n bó ṣe ní agbára tó, àwọn kan ní wọ́n fi jẹ. Tó bá nasẹ̀ kọjá ibi tí ò yẹ, àwọn yẹn ni wọ́n sọ fún pé kó lọ sígbà. Àwọn náà ni Ọ̀yọ́mèsì, so àwọn ni legislators. Ẹ rí i pé irú agbára tí àwọn legislators ní sìn làwọn Ọ̀yọ́mèsì ní. Lẹ́yìn rẹ̀ la ní nǹkan tá à ń pè ní Ògbóni court ní Ọ̀yọ́. Ògbóni ẹ jẹ́ àwọn àwòrò ṣàṣà àwọn àgbà nínú ìṣẹ̀ṣe, àwọn náà máa ń wà níbẹ̀. Ó dà ń pé abọ́ rẹ̀ lólórí wọn. Now tí wọ́n bá dájọ́ fún ẹnikẹ́ni, tí àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n bá probe ẹnikẹ́ni tí wọ́n bá fẹ́ fún ní ìjìyà, ọ̀dọ̀ àwọn Ògbóni court ni wọ́n jókòó tí wọ́n try rẹ̀. So that is the judiciary. Ẹ̀pà ní ẹ̀ṣọ́, àwọn ẹ̀ṣọ́ yẹn they are our soldiers. A ní àwọn ìlàrí tó dàbí ọlọ́pàá. So kí wá ní àwọn wá tá a wá lọ sí Amẹ́ríkà ní 1979 tá a tún lọ mú presidential system of government. So a ní àmúyẹ yẹn níbí. So ọkàn jẹ́ pé tẹ́ bá wo kingship with Ìbàdàn with all involved ní kẹsẹ́ bá a ṣe ṣe láti lè wá náà nìyẹn. Ìwọ involved débi tó dé, circumstances náà ló dẹ̀ fa tó fi jẹ́ wípé mo sọ fún ilẹ̀ kan, mo ní àwọn ìdílé, àwọn ìlú tí wọ́n wà ní Ìbàdàn tán tẹ Ìbàdàn tán jẹ́ Ìbàdàn, wọ́n kù díẹ̀ kan tó 300. So àwọn olórí ìlú kọ̀ọ̀kan ni wọ́n fún ní agbára láti yan olórí wọn. Àwọn olórí wọn ni wọ́n ń pè ní mọ́gàjí. So ìdílé kọ̀ọ̀kan, ìdílé jagunjagun kọ̀ọ̀kan tó tẹ Ìbàdàn dó, olórí wọn ni mọ́gàjí. Ìdí náà ta fi ń jẹ mọ́gàjí ń Ìbàdàn. So lára mọ́gàjí náà ni wọ́n ń tò sẹ́yìn oyè tó fi di ìsìn. Ìtumọ̀ ẹ̀ ni pé anybody tó bá ti wá ní gbogbo àwọn ìlú wọ̀nyẹn ló lè. Ẹ̀rí pẹ́ńsìn wọ́n á sọ fún wa ní pé òkè lórí kì í ìlú tiẹ̀, ó káàkó ló ní ìlú tiẹ̀. Irú èmi sìn àwọn bàbá ti wá, Ọ̀lú Ọ̀fà náà ti wá, la fi kí wa ní Ọlọ́fà mọ́jọ. Ọ̀la torí pé òun kálukú bá ṣe pọ̀ tó ń bàdàn, òun kálukú ọ̀ṣọ́ ìlú rẹ̀ nù. Òun kálukú ló ní oríkì orílẹ̀ ìlú tó ti wá. So ní àkótán pé tá a bá fẹ́ dá ipò ọlá yẹn padà sí àpèrè Aláàfin,
kí àkọ́kọ́ gbé ìgbésẹ̀ pé ìpàdé lọ́balọ́ba kan fi Aláàfin ṣe olórí. ṣé nígbà tí ìpàdé ń bá wà tí wọ́n bá jókòó ni wọ́n fẹnu kò pétọ ẹ̀yin ìjọba o ẹ ń bá ojúṣe fún àwa náà nínú constitution ṣùgbọ́n ní sí àwọn kálukú wọn jókòó ni wọn ò ṣèpàdé mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mú kí wọ́n fi Aláàfin ṣe bàbá àṣàlẹ̀ pátápátá tó ń pè ní patron kí wọ́n á mú alága kọjá executive chairman láàrin wọn ká máa rotate láàrin ìlú Ìbàdàn ìlú Ògbómọ̀ṣọ́ ìlú Ìṣẹ̀yìn. ẹ ṣeun agbo òní tán lórílẹ̀. ẹ ṣeun. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Honorable Fẹ́mi Adébísí. ẹ̀yin aráalé kí àlàyé ó lè bá wa ká lè bá a mọ bí ìtàn ṣe ń bọ̀ ká dẹ̀ lè mọ bá ṣe máa hùwà sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ká mọ orírun wa ká mọ ibi tí a ti sọlẹ̀ àti ibi tí ó yẹ ká ti lè jà tàbá tiẹ̀ gbọ́ pé wọ́n fẹ́ tàbùkù ládéládé nílẹ̀ Yorùbá. yòókù àti máa dìgbà míì ọjọ́ míì ọjọ́ rẹ̀ ìkànnì yìí náà ní ọ̀nà 103.5 náà lẹ ti ń gbọ́ wa ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.